Aláròyé máa wí o. ọdún kan ìṣèjọba Tinubu kò ní sí pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ kankan, mínísítà ló sọ bẹ́ẹ̀. mínísítà fún ètò ìròyìn àti líla aráàlú lọ́yẹ̀ Muhammed Idris sọ pé kò ní sí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ à ń ṣàjọyọ̀ láti fi ṣàmì ọdún kan tí ààrẹ Bọ́lá Tinubu ti wà lórí àga ìṣèjọba gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní ayẹyẹ ọdún kan lórí àlééfà ti ọdún yìí kẹjẹbu ni wọ́n máa ṣe. mínísítà Idris ń sọ eléyìí di mímọ̀ nígbà tó ń bá àwọn oníròyìn àgbáyé sọ̀rọ̀ ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2024 yìí ní ìlú Àbújá láti fi bẹ̀rẹ̀ ìjábọ̀ iṣẹ́ ìríjú ẹlẹ́kajẹ̀kan àwọn iléeṣẹ́ ìjọba ní èyí tó jẹ́ lára ètò ìsàmì ayẹyẹ ọdún kan ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní jíjábọ̀ iṣẹ́ ìríjú yìí wà lára ní ìbámu pẹ̀lú ìjọba Tinubu láti rí i pé wọ́n jẹ́ kí àwọn aráàlú jẹ mùdùnmúdùn ìjọba tiwantiwa. Ó ṣàlàyé síwájú sí pé ìdí tí àwọn fẹ́ ṣe ayẹyẹ yìí ní bòńkẹ́lẹ́ kò ṣàìdá lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí tí oníkálukú ń fajúro. mínísítà wa ń tẹnumọ́ pé ipò pàtàkì ni àwọn oníròyìn wà nínú alájọṣepọ̀ lórí akitiyan àti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó wá ń rọ̀ wọ́n pé kí wọ́n ṣiṣẹ́ gbígbé ìròyìn ọ̀hún jáde lọ́nà tí yóò fi hàn pé ọmọ orílẹ̀-èdè yìí tòótọ́ ni wọ́n. Ó ń tẹnumọ́ fún wọn pé kí wọ́n rántí pé àǹfààní òmìnira láti gbé ìròyìn jáde kò ṣàìrọ̀ mọ́ ṣíṣe iṣẹ́ náà lọ́nà tó tọ́. Ó ní ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ajìjàgbara fún ìjọba tiwantiwa jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí òmìnira àwọn akọ̀ròyìn. mínísítà Idris wá ń sọ pé ní ìbámu pẹ̀lú ọkàn àti fààyè gba gbígbé ìròyìn jáde láìsí ìdíwọ́ ní ìjọba òun ṣe pinnu pé kí ẹ̀ka iléeṣẹ́ ìròyìn àti líla aráàlú lọ́yẹ̀ ìyẹn Ministry of Information and National Orientation máa fi ètò àti àṣeyege ti ìjọba òun tó àwọn aráàlú létí lóòrèkóòrè. Nígbà tó ń dáhùn sí ìbéèrè, ó rọ àwọn akọ̀ròyìn pé wọ́n dákun dábọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti dojú ìjà kọ àwọn oníròyìn èké ní èyí tó sọ pé ó yára ṣe ìpalára fún orílẹ̀-èdè ju àrùn kánsà lọ. Akin ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television.